káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Arẹ́gbẹ́ kọ́ ló bínú kúrò nínú ẹgbẹ́ o. Àwọn tó lẹ́gbẹ́ ló ní pé Arẹ́gbẹ́ àfẹ́ mọ́nú ẹgbẹ́ àti gbogbo ọjọ́ kọ́ńtẹ̀ tó lé mi lọ wọ́n ti gbogbo àwọn sàràkí tó dúró tì mí tọ́hàn lọ wọ́n ti lé wọn lọ. So òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn o. Ẹ kú dédé àkókò ní gbogbo tẹ̀tí láǹfààní láti máa wò wá ọdẹ ọdún bí Ọlọ́run ọba mi Òdùmarè ò ní fàìsàn ṣe wá. À ń sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó bá ṣẹlẹ̀ tá a mọ̀ wípé bàbá mu wá sétí ìgbọ́yín kò burú kò léèwọ̀. Kí ni tó dé tíjà dé torí dòwe ẹni tó ti jó lólùfẹ́ ẹni tá a ti súnmọ́ tẹ́lẹ̀ tó wá di pé ó wá dàbí ẹni pé àti ẹ̀ mọ́ra rí ajá tó rí ni tó ń jùrù tó wá dájá tó rí ni tó bẹ̀rẹ̀ sí ní gbó. Àwọn èèyàn gbàgbọ́ pé nínú ẹni tó súnmọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu léyìí tí wọ́n ní ìbáṣepọ̀ tó dánmọ́rán látọjọ́ tó ti pẹ́ iná ni ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. Kì í ṣe torí ohun méjì bí ò ṣe torí àtẹ̀yìnwá torí àwọn ohun tí àwọn méjèèjì tí wọ́n ti jọ ní papọ̀ gẹ́gẹ́ bí àǹfààní ìṣèjọba eléyìí tí wọ́n ti jọ dá sí. Láìpẹ́ yìí ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ló fọ̀rọ̀ kọ síta léyìí tó jẹ́ ọ̀rọ̀ gbáǹkọ́gbì tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wò pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé Arẹ́gbẹ́ṣọlá ṣẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC iná ló fi jẹ́ pé ó mọ̀ yànda ẹgbẹ́ òṣèlú APC pé òun ò ṣe mọ́ o nítorí pé ó fẹ́ lọ dẹ́gbẹ́ míì lẹ̀ nítorí pé ó fẹ́ lọ darapọ̀ mẹ́gbẹ́ míì ìnìgbàgbọ́ àwọn èèyàn. Arẹ́gbẹ́ṣọlá bọ́ta ó sọ̀rọ̀ ó ní kì í ṣe pé òun lòun sọ pé òun ò kúrò nínú lòun sọ pé òun ò ṣe mọ́. Arẹ́gbẹ́ṣọlá bọ́ta ó ní òun kọ́ lòun sọ pé òun ò ṣe mọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC fúnra ara ẹgbẹ́ ni wọ́n pé wọn ò fẹ́ òun. Arẹ́gbẹ́ṣọlá ní wọ́n lé òun títí nínú ẹgbẹ́ òṣèlú yìí òun sọ pé òun ò lọ nígbẹ̀yìn òun padà yọ̀ǹda ẹgbẹ́ yìí fún wọn. Báwo ló ṣe bẹ̀rẹ̀? Kí ni tó ṣokùnfà? Kí la Arẹ́gbẹ́ṣọlá ṣe tí wọ́n fi pé wọn ò fẹ́ mọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC? Kí ni tó bá ọ̀rọ̀ wá wípé ẹgbẹ́ òṣèlú ló sọ pé àwọn ò fẹ́ òun mọ́ kì í ṣòun lòun yọ̀ǹda ẹgbẹ́ òṣèlú? Kí ni t'Arẹ́gbẹ́ṣọlá rò débẹ̀? Lọ́wọ́lọ́wọ́ báyìí ipò wo l'Arẹ́gbẹ́ṣọlá wà nípínlẹ̀ Ọ̀ṣun tó ti ṣe gómìnà rí lórílẹ̀‐èdè Nàìjíríà tó ti jẹ́ alákòóso rí àti káàkiri nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá ní ká bojú wò ó sátẹ̀yìnwá lọ́dún 1999 nígbà tí Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tó ń ṣèpolongo láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkó lọ́dún náà bó tilẹ̀ jẹ́ pé ṣáájú àkókò yìí ìní ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá nínú ìtàn ìgbésí ayé ẹ̀ nínú àwọn ìrìn àjò ẹ̀ ń ló ti jẹ́ pé ẹni tó jà fitafita láti máa kẹnubọ ohun tó bá ní ṣe pẹ̀lú òṣèlú bó tilẹ̀ jẹ́ pé kò tí ì darapọ̀ mọ́ òṣèlú ńgbà náà o. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a gbọ́ nínú ìtàn wípé Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ló ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ fún ìjọba àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn nílé ẹ̀kọ́ gbogbo ìṣe tó ń bẹ níbàdàn lákòókò tó wà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílùú Ìbàdàn. Iná ló ti jẹ́ pé ó ti wà nínú àwọn òṣèlú àwọn akẹ́kọ̀ọ́ ó ti jẹ́ ajìjàǹgbara tó ń jà fẹ́tọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ẹni tó gbó lẹ́nu dáadáa tó máa ń kojú ìjọba tó máa ń kojú àwọn elétò ààbò ní gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ fi ẹ̀tọ́ àwọn akẹ́kọ̀ọ́ dùn wọ́n. Eléyìí jẹ́ ọ̀kan lára àwọn ìdí pàtàkì tó fi jẹ́ pé ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá tá à ń sọ yìí ó jẹ́ ẹni tó jẹ́ ògbóǹtagí nínú ìlànà òṣèlú ọlọ́pọlọ pípé nínú ìlànà ìṣèjọba. Nígbà tọ́lọ́pọlọ pípé méjì bá pàdé ara wọn bó dàbí ẹni pé ká sọ pé kójú ó ṣe méjì ní àwòrán kedere bẹ́sẹ̀ bá ṣe méjì ó máa rí wàṣàwàṣà. Arẹ́gbẹ́ṣọlá ó pàdé pẹ̀lú Bọ́lá Tinubu léyìí tó jẹ́ pé Arẹ́gbẹ́ṣọlá yìí iná ló jẹ́ alága ìgbìmọ̀ polongo fún Bọ́lá Tinubu lọ́dún 1999 nígbà tí Bọ́lá Tinubu fẹ́ ṣèjọba nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí gómìnà ní Lagos State. Kẹ́ ẹ lè mọ àtọ́dún tí Arẹ́gbẹ́ṣọlá àti Bọ́lá Tinubu tí wọ́n ti jọ ń bá bọ̀. Kì í ṣe Arẹ́gbẹ́ṣọlá nìkan ló wà nínú àwọn ikọ̀ eléyìí tó ń tẹ̀lé Bọ́lá Tinubu bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú òṣèlú ẹ̀. Àfẹ́ rí ìdá 70%
nínú àwọn tó jẹ́ pé ààrẹ Bọ́lá Tinubu ń kó sòdí títí dàsìkò yìí tó jẹ́ kì í ṣe àwọn tí wọ́n jọ wà níbi ọdún 5 sẹ́yìn níbi ọdún 10 sẹ́yìn ó kéré jù àwọn tí wọ́n jọ ń ṣèjọba lọ́wọ́ yìí iná ni wọ́n ti wà nínú ìlànà ètò pẹ̀lú Tinubu láti bí 40 ọdún sẹ́yìn láti bí 30 ọdún sẹ́yìn ni wọ́n ti jọ ń bá rìn àjò wọn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ààrẹ Tinubu tó lò gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ìṣàkóso ẹ̀ lákòókò tó ń bẹ ní gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣì wà nínú ìṣèjọba lásìkò yìí o tó fi mọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà lára àwọn tó jẹ́ ìgbìmọ̀ tó súnmọ́ ààrẹ Bọ́lá Tinubu lábẹ́ ìlànà ìṣèjọba rẹ̀ lọ́dún 1999 nípínlẹ̀ Èkó iná lẹ́ni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí ìyẹn Yẹmí Ọ̀ṣínbàjò ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ nínú wọn ni Délé Alákéwà tó jẹ́ alákòóso fọ́rọ̀ ohun àlùmọ́ọ́nì ilẹ̀ lásìkò yìí gbogbo wọn ni wọ́n wà nínú kábínẹ̀tì Tinubu lákòókò tó ń ṣèjọba gómìnà nípínlẹ̀ Èkó ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá ọ̀gbẹ́ni Ràúfù báwo ló ṣe ṣẹlẹ̀ kí ni tó dé tí èpo ẹ̀gúsí tó wá dohun àjírí ẹni tá a ti jọ bẹ̀rẹ̀ sí ní ṣe pọ̀ tí ìbáṣepọ̀ tó dánmọ́rán tó wà láàrin wa ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rẹ̀ sí ní tàgì Arẹ́gbẹ́ṣọlá wípé ọ̀dàlẹ̀ ni kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ò ní foríjì mọ́ nítorí pé ó lòdì sí ìlànà ẹgbẹ́ òṣèlú APC lákòókò náà tó lọ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú míì tó kó àwọn èèyàn jọ láti dìbò tako ẹgbẹ́ òṣèlú APC léyìí tí wọ́n ti jọ ń bá bọ̀ tá a bá ní ká tan ipasẹ̀ òṣèlú Arẹ́gbẹ́ṣọlá bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Arẹ́gbẹ́ṣọlá tá a wí yìí ni wọ́n ti jọ bẹ̀rẹ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu látinú ẹgbẹ́ tí wọ́n pè ní AC nígbà tí ẹgbẹ́ yìí wà ní Action Congress AC lákòókò náà ni wọ́n ti jọ bẹ̀rẹ̀ sí ní ṣe ìlànà ìdarí ẹgbẹ́ òṣèlú yìí bọ̀ lẹ́yìn náà lẹ́gbẹ́ òṣèlú yìí di ACN Action Congress of Nigeria lẹ́yìn náà ló padà di ẹgbẹ́ òṣèlú APC All Progressive Congress eléyìí tá à ń ṣe ìṣèjọba ẹ̀ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà báwo wá lọ̀rọ̀ ṣe jẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé ẹni tá a bá súnmọ́ ìjà ẹni a máa dàbí ẹni pé kò ní parí ni bá a bá jà bá a bá sì fẹ́ràn ẹni a máa dàbí pé irú ọ̀rẹ́ tá a ní ìyà bí bá a ṣe súnmọ́ra wa yìí ǹjẹ́ èrè kọ́kọ́ lè kó àárín wa ná ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú àwọn ohun tó sọ ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣìgbọ́ nínú ọ̀rọ̀ tArẹ́gbẹ́ṣọlá sọ ó mẹ́nubà wípé kì í ṣe pé òun lòun sọ pé òun ò ṣẹgbẹ́ mọ́ ẹgbẹ́ òṣèlú yìí ni wọ́n yànda òun náà sọ pé àwọn ò fẹ́ wọn mọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lòun ti ṣe ń faradà wípé òun sì wà ń bẹ̀ gbogbo bí ẹ ṣe ń sọ pé wọn ò fẹ́ òun lòun sì ń sọ pé òun wà nínú ẹgbẹ́ òṣèlú yìí ṣùgbọ́n nígbà tó tó àkókò kan lára òun ò gbà á mọ́ lòun fi darapọ̀ mẹ́gbẹ́ míì gbogbo àwọn tí wọ́n ń gbẹ́nu sọ sí ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá wípé ọlọ́tẹ̀ ni ọ̀dàlẹ̀ ni kò yẹ kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC gbogbo ọ̀rọ̀ òṣèlú bó ṣe máa ń rí nìyẹn tábánikà wo àwọn olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti pa ẹgbẹ́ òṣèlú tì láti lọ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì a rí i pé nígbẹ̀yìngbẹ́yìn ibi tílẹ̀ bá ti dùn lọ́pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa lórílẹ̀‐èdè Nàìjíríà iná ni wọ́n máa ń gbà lọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ààrẹ tó kúrò nípò tó dolóògbé Muhammadu Buhari ẹ mọ̀gbà tí Muhammadu Buhari tó ti wá wípé òun fẹ́ ṣààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ̀nú oríru ẹgbẹ́ òṣèlú tó ti lò ẹni tó jẹ́ gómìnà lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun inú ẹgbẹ́ òṣèlú PDP ló bá dépò gómìnà yìí ó ti kúrò ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ òṣèlú Accord ló fi ń polongo láti fẹ́ lọ ṣe sáà kejì lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó jẹ́ gómìnà lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹgbẹ́ òṣèlú PDP ló gbé wọlé gẹ́gẹ́ bí gómìnà tó ṣọdún 4 àkọ́kọ́ tó ṣọdún 4 ẹlẹ́ẹ̀kejì tó ń bá lọ yìí ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà o ẹgbẹ́ òṣèlú APM ló ti lọ darapọ̀ mọ́ nínú èyí tó jẹ́ pé ó ti ní òun fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APM yìí léè tó já sí pé lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe àkọ́kọ́ wípé èèyàn kan pa ẹgbẹ́ kan tì ó lóun fẹ́ bọ́ sínú ẹgbẹ́ míì ọ̀pọ̀lọpọ̀ ti pa ẹgbẹ́ tì tó tún padà sínú ẹgbẹ́ náà fàpẹẹrẹ nípínlẹ̀ Ògùn gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ògùn aṣòfin àgbà Ìbíkúnlé Amósùn ó ti ṣe sẹ́nẹ́tọ̀ ó ṣe gọ́vnà lákòókò tó di gọ́vnà ní Ògùn state tó fẹ́ kúrò nípò gómìnà yìí ó wọ ẹnìkan wíkẹ́ni yìí ló wù òun láti fà á lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò rọ́pò òun sípò gómìnà ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú tó wà nínú ẹ̀ tí ṣe ẹgbẹ́ òṣèlú APC wọn ò fààyè gbà nígbà náà òun náà lọ dẹ́gbẹ́ òṣèlú lẹ̀ tá a mọ̀ sí ẹgbẹ́ òṣèlú APM yìí kan náà ní sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn òun náà lọ dálẹ̀ ńgbà náà
tó fi mú díje tiẹ̀ wá ẹgbẹ́ òṣèlú APM yẹn lọ mi rò pé Amosun ó sì tún wà nínú ẹgbẹ́ òṣèlú APM yẹn lọ́wọ́lọ́wọ́ ó ti padà sínú ẹgbẹ́ òṣèlú APC tiẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú tó gbé wọlé lè tó já sí pé Arẹ́gbẹ́ṣọlá tó ní pé òun kúrò nínú ẹgbẹ́ òṣèlú àbí pé ẹgbẹ́ òṣèlú sọ pé àwọn ò fẹ́ òun mọ́ nítorí àwọn ìlànà ohun tóun rí i pé wọ́n ṣe tóun sì ń bá wọn sọ wípé báyìí ló ṣe yẹ kó rí nínú ọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá fi síta wípé kì í ṣòun lòun kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú ló lé òun láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tabaníká bojú wò ó nínú àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan eléyìí tá a sọ pé ó ń yíradà láti bí ẹgbẹ́ òṣèlú AAC lọ sí ẹgbẹ́ òṣèlú ACN lọ sínú ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n wà lọ́wọ́ fún sáà kejì ìṣèjọba ààrẹ Tinubu nígbà tó wà gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Èkó gbogbo ìgbà náà ló jẹ́ pé Arẹ́gbẹ́ṣọlá yìí ló jẹ́ alámòójútó fún ọ̀rọ̀ iṣẹ́ Commissioner for Works and Infrastructure iná l'Arẹ́gbẹ́ṣọlá wà ní Lagos State ńgbà náà gbogbo ọ̀rọ̀ yìí àtàwọn ọ̀rọ̀ míì ló bẹ̀rẹ̀ sí ní jẹyọ lẹ́yìn tó kúrò ńbẹ̀ nípò yẹn èló di pé ó tún wà nínú àwọn ìgbìmọ̀ eléyìí tó dúró fún ìpolongo ààrẹ Bọ́lá Tinubu fún sáà kejì lẹ́yìn èyí iná ló padà wá láti díje dupò gómìnà lọ́ṣun gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ àwọn tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbé ìpínlẹ̀ Ọ̀ṣun lákòókò ìṣèjọba gómìnà Arẹ́gbẹ́ṣọlá wọ́n ń tọ́ka sí onírúurú àṣeyọrí eléyìí tí gómìnà yìí tó lè tọ́ka sí nígbà náà bẹ́ẹ̀ lẹ́gbẹ́ òṣèlú APC làwọn ní àwọn kọ́ ìjà ló dé lórí dòwe ní gbogbo àkókò tí gómìnà yìí wà nípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń gbóṣùbọ̀ káre lónírúurú àwọn àṣeyọrí eléyìí tó ń fúnra rẹ̀ tó tọ́ka sí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá yìí ń bẹ nípò gómìnà lọ́ṣun state láàrin ọdún 2010 sọdún 2018 2010 sí 2014 ló ṣe sáà àkọ́kọ́ ìṣèjọba ẹ̀ gẹ́gẹ́ bí gómìnà kó tó ṣe sáà kejì láàrin ọdún 2014 sí 2018 gbogbo ilé lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ni gbogbo orú àwọn ètò bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní lọ ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí pé àfẹ́ dépò yìí àdépò yìí Arẹ́gbẹ́ṣọlá yìí wọ́n ti tì í mọ́lé tó jẹ́ pé lábẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fódìdí ọ̀sẹ̀ mẹ́ta kó tó wá di pé ní gbogbo ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí jẹ́ ròdò tó rọ mọ́ mi tó kúrò nípò ó ní òun ń béèrè fún àwọn nǹkan kan tó jẹ́ bí ẹ̀tọ́ eléyìí tó ní ṣe pẹ̀lú ìlànà ìdarí nínú ẹgbẹ́ òṣèlú APC ńgbà náà nínú àwọn nǹkan wọ̀nyí iná ni ohun tó fẹ́ẹ́ ṣokùnfà lílé tí wọ́n lé òun kúrò nínú ẹgbẹ́ nítorí pé òun bóun ṣe wàyí òun mọ ẹ̀tọ́ òun bẹ́ẹ̀ làwọn míì ní ìṣe l'Arẹ́gbẹ́ṣọlá ìṣe ló tako ìṣèjọba APC ìlànà ìdarí nítorí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì ò ṣe tíkẹ́ẹ̀tì lẹ́yìn tó kúrò nípò gómìnà iná ló jẹ́ mínísítà ló jẹ́ Minister of Interior láàrin ọdún 2019 sọdún 2023 Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ Minister of Interior lórílẹ̀‐èdè Nàìjíríà Arẹ́gbẹ́ṣọlá yìí kan náà ń lọ pé ní gbogbo àkókò tó ń wà nínú ẹgbẹ́ yìí ìlànà pínre láàre tí kò gbọ́dọ̀ jù kàn bíi tọ́lọ́fàmọ́jọ ìhun ló jẹun tó bọ̀ òun lẹ́rù tóun fi sọ pé inú ẹgbẹ́ yìí ò agbọ́dọ̀ ṣe báyìí ó ní wọ́n ṣe títí láti wọ́ọ̀dù ni wọ́n ti bẹ̀rẹ̀ sí nílé òun wọ́n lé òun kúrò ní wọ́ọ̀dù wípé àwọn òfin òun mọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú wọ́n lé òun dípele ìjọba àbílẹ̀ tóun ní rárá kódà ó sọ débi pé àwọn tó jẹ́ pé wọ́n lé òun jù ní àwọn state ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìlọ pé wọ́n lé òun tóun sì sọ pé rárá òun sì wà. ní báyìí Arẹ́gbẹ́ṣọlá tàwí yìí lọ́wọ́lọ́wọ́ inú ẹgbẹ́ òṣèlú ADC lẹ́yìn tí ìgbàgbọ́ wà pé ó jẹ́ ògbóǹtagì ẹgbẹ́ alátakò fẹ́gbẹ́ òṣèlú APC nísìnyí Arẹ́gbẹ́ṣọlá tó ti wà nínú ẹgbẹ́ òṣèlú APC fọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà tẹ́gbẹ́ òṣèlú APC tó ti wà ní AC tó wà ní ACN kó tó di APC gbogbo ìgbà yìí ló ti ṣe nínú abẹ́ ẹgbẹ́ òṣèlú APC ló ti ṣe commissioner nínú abẹ́ ẹgbẹ́ òṣèlú APC ló ti ṣe governor nínú abẹ́ ẹgbẹ́ òṣèlú APC ló ti ṣe minister ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí tó lóun ò sínú ẹgbẹ́ òṣèlú yìí mọ́ pé inú ẹgbẹ́ òṣèlú ADC lòun wá wà àwọn onírúurú ọ̀rọ̀ ló jẹyọ ọ̀rọ̀ ló sì ń bá mo kó mo rò wá ẹni tẹ́ ẹ bá rí tó sọ pé òun ò tẹ́rù ẹ sọ pé ìwọ̀n tí ó fi tọ̀nà alẹ́ rẹ̀ ló mú ẹ já gbọ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ t'Arẹ́gbẹ́ṣọlá fúnra ẹ̀ tó sọ nípa àwọn àṣeyọrí àti ìdí tó ń fúnra rẹ̀ òun fi sọ pé òun ò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú àfìgbà tí wọ́n fi tipátipá tí wọ́n fi mú òun kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. kò sóò tó bẹ̀ wọ́n lé mi kúrò nínú ẹgbẹ́ ni o. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. wọ́n lé Arẹ́gbẹ́ àtàwọn ìjọ kúrò nínú ẹgbẹ́ ni. bí ẹgbẹ́ wà lọ́fẹ̀ẹ́ lé ni
wọ́n kọ́ lé mi nínú ẹgbẹ́ ní wọ́ọ̀dù mi ò dá wọn lóhùn wọ́n jọ mí kúrò bẹ́ẹ̀ pé kí máa tún máa lọ ní wọ́ọ̀dù mi ò dá wọn lóhùn mo gbà pé wọn lágbára àti ṣe bẹ́ẹ̀ local government ní yọ mí mi ò dá wọn lóhùn mi ò kúrò state náà yọ mí lẹ́ẹ̀mẹ́ta ní state yọ mí díẹ̀ pé àwọn ti yọ ní pé mi ò sínú ẹgbẹ́ wọn mọ́ mi ò dáhùn ní 2024 kọ́ ni or 2025 wọ́n wá kọ lẹ́tà sí mú lẹ́tà sí lé sí pé tó alẹ́ ẹni láti bẹ̀rẹ̀ lókè ò dáhùn àwọn akọ́lẹ́tà sí pé ó sọ ẹgbẹ́ wa mọ́ àwọn ló ní kí kúrò ní ẹgbẹ́ o èmi kọ́ ló kúrò ní ẹgbẹ́ o mo ní ìyapa ẹnu pẹ̀lú wọn nínú ìṣèjọba àwọn àti ètò ìgbékalẹ̀ bọ́n ṣe ń yan ọmọ òye mo ní ìyapa ẹnu pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ mo mi ò kúrò ní ẹgbẹ́ ló ní kí n kúrò ní ẹgbẹ́ ló lé mi pápá ló lé mi kúrò ní ẹgbẹ́ ọlọ́run ò lé wa kúrò ní ayé. ẹ dákun. àwọn wá tẹ̀lé àwọn ọlọ́run pé tọ́lọ́run bá ti mú wa kúrò ní ayé a gbọ́dọ̀ sì fẹ́ ọlọ́run bó ṣe rí nìyẹn ó dẹ̀ jù pé tí wọ́n ní kí n tẹnu bọ́ kò sáfòtà máa fi sọ́tàn ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kókó ni pé Arẹ́gbẹ́ kọ́ ló bínú kúrò nínú ẹgbẹ́ o àwọn tó lẹ́gbẹ́ ló ní pé Arẹ́gbẹ́ àfẹ́ mọ́nú ẹgbẹ́ àti gbogbo ọjọ́ kọ́tẹ̀ tó dé mi lọ wọ́n ti gbogbo àwọn ṣàràkí tó dúró tì mí tọ́hàn lọ wọ́n ti lé wọn lọ so òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn o. ṣé bá a ti mọ̀ pé lágbo òṣèlú oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ ètò ìdìbò ló tún ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lọ́wọ́ lásìkò yìí Rauf Arẹ́gbẹ́ṣọlá tá à ń sọ yìí ó dárúkọ ẹni tó jẹ́ adíje tiwọn nínú ètò ìdìbò sípò gómìnà tó máa wáyé lọ́ṣùn state ìyẹn ní on the 15 July ní August 15 nínú ètò ìdìbò tó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ August 15 nípínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú ADC fúnra wọn náà ládíje tiẹ̀ ìjà wa lè sọ pé ọ̀rọ̀ yìí Arẹ́gbẹ́ṣọlá fi ń bẹ̀bẹ̀ ó fi ń wojú àánú ó fi ń wojú rere látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n lè gbà padà sẹ́gbẹ́ òṣèlú APC gbogbo bí a bá fọ̀rọ̀ tì sí ẹgbẹ́ òṣèlú tó léhùn kó jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìgbàgbé ìpìlẹ̀ ó jẹ́ ohun tó lè gbé ní ṣubú àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ìlànà pínre láọ̀rẹ́ tí kò gbọ́dọ̀ jùkọ̀ bí ọlọ́fà mọ́jọ ẹni bá tẹ̀lé ó máa ń rèrè ń bẹ̀ bó ṣe lè hùn kórí lásìkò tá a wà yìí ẹgbẹ́ òṣèlú APC ààrẹ Bọ́lá Tinubu ọ̀dọ̀ yín gan-an nílé afọkọ̀sí báyìí nítorí pé ẹ̀yin ni gbogbo ayé ń wò bóyá ẹ ṣe eléyìí dáadáa ni àbẹ́ẹ̀ ní ṣe dáadáa nínú ètò ìdìbò tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti Adémọ́lá Adélékè ó ti sọ wípé àwọn ò fẹ́ nǹkan tó jọmọ́ pé àwa ń jíbò à ń yí ìbò à ń gbébò pamọ́ ká ṣèbò yìí bó ti tọ́ àti bó ti yẹ àjọ elétò ìdìbò àpapọ̀ INEC ẹgbẹ́ òṣèlú APC àwọn ẹgbẹ́ òṣèlú tó kù àwọn àjọ elétò ààbò kí gbogbo á rí dájú pé ètò ìdìbò ilé tó fẹ́ wáyé lọ́sùn yìí á jẹun tá a máa nílọ́kọ̀ wípé tọdún 2027 tó ń bọ̀ kò ní lè sí màdàrú mbẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ gbìyànjú tẹ́ láǹfààní àti farabalẹ̀ wá ilé òní lè yín ọ̀nà nínà wá o porogodo ayé òní lò fún ajó akọ́dì tó ń fò lókè mo sún mo sáyẹ̀nsì.